ṣubú dànù láyé. Abẹ́ òjìji Ọlọ́run ló máa gbé títí ayé. Aburú kankan ò ní ọ́ ṣe. Ò ní ṣubú dànù láyé. Lórí ọkọ lórí ọmọ ó máa ní ké oníṣòro. Aburú kankan ò ní ọ́ ṣe. Ò ní ṣubú dànù láyé. Eré ètò ní eré olóríire ni. Ẹ̀sà àtò ní o, bébí ìtayà rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ni. Adérónkè, Ọmọlára Helen, aya Fátúkì, dákun mọ́ bọ̀ ní gbàgede ọdún ẹ lóde o. Mọ̀ọ́dá gọ́jọ́gọ́jọ́ òní ọjọ́ ìkẹtàlá oṣù kẹta ọdún ní ṣàyájọ́ ọjọ́ tó kọ́ mọ́ omi ayé. Ìwọ ló lò ní o, Adérónkè. Ó bá dákun wọ bàtà ijó ó di mùkúlùmùkẹ́. Torí ọlọ́dún iní mọ́dún rẹ̀ ládùn òbóyin tí wọ́n ti rẹ̀ nínú afárá. Táfẹ́ mòjò ń mọ́ ti rẹ̀ ní sàtẹ́kọ̀ọ́ pàápàá ń mọ̀ tiẹ̀ nínú ewé ìran. Ọlọ́run ọba tó yàn ọ́ fẹ́, tó dá ọ sí láì gbowó gbòbí rárá kó mọ́ ní padà lẹ́yìn rẹ̀ lórúkọ lọ́rùn ọba. Ọkọ rẹ̀ ló rán mi wá bí o. Adéwálé ọmọ Fátúkì, olówó orí rẹ̀ òun lọ́bẹ̀ mi lọ́wẹ̀. Ó ní Àlàmọ̀kẹ́, ó ní dákun wá báńkì àyà mi, ẹnì kejì mi, olùrànlọ́wọ́ tọ́lọ́run ọba fi fún mi nínú ayé mi. Ó nítorí Adérónkè lòdòdó ẹlẹ́rìn dòdò tí kò dòre mí dòdò mi rè ló kan àyà mi. Ó ní dákun wá báńkì yìí kórì rẹ̀ òun. Aya Fátúkì gbéra nílẹ̀ ó yá o. Ó yá káwájọ délé àwọn bàbá rẹ̀. Ọmọ Mr. Ajíbóyè Àríyọ̀ tó ṣe bẹ́ẹ̀ tí ó gbélé ayé mọ́ kọ́lọ́run ọba òdẹ́lẹ̀ fẹ́ ní ire. Ìlúpéjú-Èkìtì níṣẹ́ ilé bàbá tó bí ọlọ́mọ, èmi forí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kí n tó wọlé wá. Ọmọ ẹ̀ṣọ́ ọ̀rúta ègìrì òkè, ẹ̀ṣọ́ ọ̀rúta ìrèmí ègìrì òkè ìrèmí, ẹ̀ṣọ́ ọ̀rúta ìrèmí ègìrì òkè má sùn. Ọmọ ẹ̀ṣọ́ ọ̀rúta mẹ́rùn wẹsẹ̀, àbọ̀ ọmọ gbẹ̀yìn lọ́mọ olókè méjì takọtabo. Ọmọ olókè kèyí tí wọ́n tó láyà, ọmọ olókè àgùnmọ́ tàdí. Ọmọlára o, mo wà nílé àwọn bàbá rẹ̀ lọ́wọ́lọ́wọ́, kókè wúlérí jùgùn máa mọ́ tàdí àlọ́. Olúpéjú lulẹ̀ oṣù kán ọmọ mẹ́wàá yún bẹ́ẹ̀ torí kú oṣù mọ́ bá a tàtàrà. Ọmọ arógùn ṣe bí ẹ̀gà ni wọ́n pòkì ilé àwọn bàbá rẹ̀. Ọmọ olóró kan iṣẹ́ kẹran mọ́jẹ́ ká àgùntàn mọ́jẹ́. Ọmọ alágbàdo rárá, ọmọ alágbàdo òrùrù, àrìmọ̀nà kéègbé sínú àgbàdo. Kó yóò gbé kéègbé o, ọmọ nínà ìran ló ṣẹ́. Ọmọ olóbì kò sòròrò àròkò, ọmọ olóbì kọṣẹ̀ nínú ọ̀nìkan ọ̀sẹ̀rù ayamọ́ ni. Èyí ṣojú rírò kọ́ o, ìṣìdálẹ̀ ibi tí ní. Ọmọ ajísùnwọ̀n ajíre ni ajífọ̀jọ́ gbogbo dára bí ebi. Mo tún tẹ̀kọ̀ létí o, mo mírè lé ìyá rẹ̀. Torí ẹyẹ kì í fapá kan fò nínú ayé bí. A kì í nílé bàbá ká mọ̀mọ́ nílé ìyá rárá. Ọmọ Mrs. Elizabeth Ajíbóyè Ado-Ekiti níṣẹ́lẹ̀ ọlọ́kọ̀ tó wà ó wáyé. Ọmọ Adó-Ọ̀rá àmì kàrà sábẹ́ ìwùjẹ, ìkàrà ṣèjì sínú àgbàgbà tẹ́míṣù kókólú láàdó.
ọmọ rorò òjò. ọ̀rìjọ́ kèwí bá ti yóò tu ìlà oró tu ìlà túbọ̀ tujú akẹ́rìírí lọ́hàn àkún. ọmọ ọ̀bẹ ni mọ́tà mọ́mọ́ ráhùn ọ̀nìyàn kọ́nu kẹ́hìn ráhùn dàpọ̀ mẹ́rún bọ́tà róróróróróróró. àbọ̀ mọ̀ pé koríko ló lálẹ́ wù lójúde àwọn baba lómìíràn. àpáta ńlá ló lálẹ́ wù lójúde ìyá rẹ̀ ni wọ́n fi ń pè yín lọ́mọ olókè méjì ìtakọ̀tabo lórí ara wọn. ọmọ òtàṣẹ nínú tagbélé kejì lérí kege. kọ́dà ké yípa o ayípa ọmọ ẹranko. ọmọ káwò 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 ọmọ uyì uyì uyì. àwọn ike mú kan ó mú méjì ọmọ sẹ̀ ìmú kẹta ó mójú òkẹrin. ẹlẹ́karùn-ún òun àròkọ̀. àdó iyún lé ọ̀nì kọ́bẹ̀ òsìmí ló mọ́nu kọ́bẹ̀ òsìmí lónú akoto agírárá. olè jíjà kọ́ nìyí o. arẹwà obìnrin tí bá bẹ̀ nílẹ̀ ìnìlàdó ń mú tí wọ́n fi ń ṣaya. aya Fátùkì ó yá kájọ wá délé ọkọ rẹ̀. aya Adéwálé o. aya Adéwálé Fátùkì Ire-Ekiti níṣẹ́ ilé olówó orí rẹ̀. ìrèmọ̀gún ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́ o. ọmọ awúkọ́ gbìnrín 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 fún ọ. ọmọ agùnfẹ̀ gìrì bí ọ̀ní òjókù níre. ire ló ti ń bọ̀ lọ mọ́kọ́ wá èmi náà ní mú ṣùbọ̀ fálá.